ìlú ọ̀rọ̀ gbọ́ o ẹni bá lọ́mọ mẹ́ta ó ń ké yaba. So we dey die for hungry. àti jẹ́wọ́ di wàhálà àwọn èèyàn wọ́n ra ọjà. àwọn Yorùbá náà ló pa lówe wọ́n ní tí oúnjẹ bá kú òun ṣe ìṣẹ́ bù ṣe. àgbà kámú Nàìjíríà tó bẹ̀ ká wọ́n ti sọ fún wa lọ́jọ́ tó ti pẹ́ àgbà kámú mọ́ ẹ wá nǹkan ṣe sí àgbà kámú mọ́ ẹsẹ̀ Tinubu àgbà kámú mọ́ gómìnà Oyèdàpọ̀ àgbà kámú mọ́ ara ní gbogbo àwọn ènìyàn àgbà kámú mọ́ kàmú làgbà lágbà láfi diwo ló fi jẹ́ wípé láfi bàbá gíláàsì kan ní 62,000 àgbà kámú mọ́ ẹ bá wa wá nǹkan ṣe sí o èmi wá wá ó ti sùn wá o lórílẹ̀‐èdè Nàìjíríà. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa ẹni kò ṣiṣẹ́ máa jalè ìwé kíkọ láìsí ọkọ́ àti àdá kò ì pé o kò ì pé o. À ń fi àsìkò yìí kí yín lórí ìkànnì Ẹwà Àṣà Yorùbá TV pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di. Ọwọ́ tẹ́ ẹ fi ń share, tẹ́ ẹ fi ń like, tẹ́ ẹ fi ń comment, tẹ́ ẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí lágbára Ọlọ́run Olódùmarè. Iwájú iwájú là á máa lọ, àní lẹ́yìn lágbára òkú Ọlọ́run. Ọ̀rọ̀ tá a mú wá fún yín lórí ìkànnì ètò Ẹwà Àṣà Yorùbá TV lónìí ni iṣẹ́ àgbẹ̀. Ká tó máa mẹ́nu bà kí ni iṣẹ́ àgbẹ̀, orúkọ tèmi ni Adépọ̀jù Ọlámídé tí gbogbo àwọn olólùfẹ́ mi mọ̀ sí Olamix Baby. Ohun tẹ́ mọ̀ gbọ́ lórí ìkànnì ètò wa ètò yín Ẹwà Àṣà Yorùbá TV lónìí ni iṣẹ́ àgbẹ̀. Kí là ń pè ní iṣẹ́ àgbẹ̀? Kí ni ìtumọ̀ iṣẹ́ àgbẹ̀? Iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ kan tí à ń ṣe láti fi gbin ohun ọ̀gbìn, láti fi bọ́ ènìyàn àti ẹranko. Yorùbá gbàgbọ́ pé iṣẹ́ àgbẹ̀ jẹ́ iṣẹ́ ilẹ̀ wa, ṣùgbọ́n ju èyí lọ, iṣẹ́ àgbẹ̀ ti wà láti ìgbà tí ayé ti wà. Iṣẹ́ àgbẹ̀ pín sí oríṣiríṣi ọ̀nà bíi àgbẹ̀ aroko bọ́dúndé, àgbẹ̀ ọlọ́sìn, àgbẹ̀ ẹlẹ́ja, àgbẹ̀ olóyin, àgbẹ̀ onífúláwà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò sì sí ọ̀kan nínú ìsọ̀rí iṣẹ́ àgbẹ̀ yìí tí kò ní èrè tàbí àǹfààní fún olóríkòjorí, fún àwùjọ àti fún ilé-iṣẹ́ àti fún orílẹ̀-èdè lápapọ̀. Ṣé ń gbádùn mi ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ètò Ẹwà Àṣà Yorùbá TV? Kí a kúkú sọ pé láìsí iṣẹ́ àgbẹ̀ kò lè sí ènìyàn nítorí pé oúnjẹ ni ọ̀rẹ́ àwọ̀. Àwọn ènìyàn á sì máa sá fún iṣẹ́ àgbẹ̀ ní ṣíṣe nítorí pé iṣẹ́ àgbẹ̀ ó nira láti ṣe ṣùgbọ́n ó ní èrè púpọ̀ lórí fún ènìyàn tó bá lè ṣe é. Gbogbo ènìyàn iṣẹ́ ọ́fíìsì náà máa fẹ́ ṣe, wọn kì í fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀. Tí ará àgbòrò bá ń lọ́nú mọ́lẹ̀, ará oko a sì bọ́ sínú oko àrọ́jẹ rẹ̀, a sì jẹun, a sì yó bá kún, a sì tún mú àtúntà fọ́nra àwọn ará àgbòrò wọn sì rà á. Àgbẹ̀ a sì ní owó lọ́wọ́. Ìwúlò àgbẹ̀ pọ̀ lóríṣiríṣi, ìwúlò iṣẹ́ àgbẹ̀ ó pọ̀ ní oríṣiríṣi tí a ò lè mẹ́nu bà. A ó máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa bá wa ká lọ. A tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń bá wa láìkì, tẹ́ ń bá wa kọ́mẹ́ǹtì, tẹ́ ń share, tẹ́ ń subscribe. A dúpẹ́ gidigidi lọ́wọ́ yín, a mọ rírì yín lágbára ògo Ọlọ́run, gbogbo tẹ́ ń fẹ́ ní ire. Ọba mi Èdùmàrè á máa ṣe fún yín o. A ó máa sọ̀rọ̀ lórí àṣà àti ìṣe lórí ìkànnì yìí, ètò Ẹwà Àṣà Yorùbá TV. Ẹ máa bá wa ká lọ. A dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Orúkọ mi kò yí padà, èmi náà ni Adépọ̀jù Ọlámídé tí ẹ̀yin olólùfẹ́ mi mọ̀ mí sí Olamix Baby. Ó dàbọ̀, a ó ní pàdé ayọ̀.
kọsẹ̀ o ìròyìn ò dá fojú bá o oríṣẹ́ ńlá mo jù bá o iṣẹ́ ńlá ló ń ṣe. Dapsy Concept Studio iléeṣẹ́ ayàwòrán amáwọ̀tán rókòṣó kékeré kọ́lẹ̀ fàlọ́dàn òjòlá kò léjò àfojúdi kékeré kọ́ni Dapsy Concept Studio nínú àwọn tó ń ya fídíò production nílẹ̀ films and musical video shots wedding video show commercial video show real estate video show professional photo show event photo show birthday photo show model photo show burial photo show kiddies photo show maternity photo show video editing photo editing graphics designer Dapsy Concept Studio gbogbo ayé ló ń kó kìkì rẹ̀ iṣẹ́ ẹni ní sọ ní di gbajúgbajà láwùjọ renting of equipment like camera light and drone makeup and social media productions available kókó lànà fàdítì kábàániyàwòrán kó mọ́lẹ̀ ránkoṣo pẹ̀lú oríṣiríṣi fídíò kámẹ́rà with special different effects Dapsy Concept Studio gbàngbàngbà láwà ní opposite Progress Academic School off Titilayo Sawmill ọ̀rẹ́ Òdìgbòlókù Government Ondo State pé 08138470718 tàbí 08075581040 Dapsy Concept Studio ọ̀dọ̀ rẹ̀ là ń bọ̀. Get your best production musical video shooting powerful editing film shooting wedding shooting.